Austin Emmanuel. Ó fọ́ ó fọ́ mọ́. I love you. Mo like ẹ gan. Torí o máa ń fún mi ní inspiration. Mo like àwọn tó bá fẹ́ ṣe content. O máa ń fún mi ní nice music. Tí máa ń love orin àgbàlagbà orin àwọn old school dẹ̀ ló máa ń lò. Wọ́n pa ìyàwó ẹ̀ tì sínú ilé tọmọtọmọ. O lọ bá ìṣàrájì. O wá ní ká yí ẹ̀dá. Ayé ẹ̀ máa làbàskẹ́ṣì ni Austin. Ṣé wo mọ̀ wípé ewúrẹ́ lásán ó lè jẹ́ ewúrẹ́ lásán ló wà nínú ilé tó ń fún lómi mu tọ́lọ́run fi ń kẹ́ ẹ. Tó wá mú ewúrẹ́ yẹn tó lé dànù ọ tó kọ̀yìn sí ọ tó wábi jù sí. Ó wá ní kí ìrìnàjò ẹ máa dàrú. Austin ni o tí mọ̀ ọkọ̀ ìrìnàjò ẹ máa dàrú. Ó fi ìyàwó àti àwọn ọmọ wọn náà mọ yẹn wọn ní ó máa kó aṣọ òkìrìkà sínú nylon bag because mo rántí nígbà yẹn pé ìwọ àti ẹni àti ìyá ẹlẹ́jọ́ máa ń ṣe fíìmù bẹ́ẹ̀ ni. Ó wá pa wọ́n tì. Bógo wọn ṣe parun yẹn tí ẹ náà gbọ́dọ̀ parun. Austin tó bá létí kò gbọ́. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ti tú àṣírí Austin Emmanuel bí gbogbo ìrìn àjò rẹ̀ ṣe rí tí gbogbo rẹ̀ fi wọ́ Austin Emmanuel. Kí ló dé tó ṣe báyìí? Arábìnrin yìí ló jẹ́ kí a mọ̀ bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kọ́ ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí bí àṣírí Austin ṣe rí. Ẹni tó yẹ kó lọ bẹ̀ ni ìyàwó ẹ̀. Mi níyàwó ẹ̀ ṣe dáadáa o, mi mọ̀ tó ṣe yín o. Lórí mi dá sọ́kọ̀ ọ̀rọ̀ tọkọ tìyàwó. But no matter what, Ọlọ́run máa ń gbé nǹkan kan sínú ayé èèyàn tó yẹ pé lágbájá bá máa sìn kíní torí wípé kíni kò lè mọ èmi tí mò ń jẹ́ Ọlọ́run. But ẹ̀yin ò kí ń fi làákàyè. Ẹ̀yin bí pé tẹ bá lọlé babaláwo, tẹ bá lọlé oníṣègùn nìkan ni ọ̀nà yín lè fi dá. No! Ìwọ fúnra ara ẹ ni wòlíì ara ẹ. Ó gbọ́ Tọ́pẹ́ Àlàbí ni. Ó dá òkun. Ó dá ọ̀sà. Alámọ̀tọ́. In fact, tí o bá ń gbọ́ ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ní gbogbo ìgbà, wàá mọ̀ pé ìwọ gangan ni màláìka ara ẹ̀, ìwọ ni áńgẹ́lì ara ẹ̀, ìwọ ló máa detect ara ẹ̀, ìwọ ló máa mọ tó fẹ́ lé ayé ẹ̀. Ó parun ayé Jùmọ̀kẹ́ oníkáyé ẹ̀ máa parun, ayé ẹ̀ máa parun Austin. Ṣé bí Àìṣàrájí tó fi sílẹ̀ tó lọ kóra ẹ̀ lọ bá, tó pàyàwó ẹ̀ tì, tó pa gbogbo ọmọ tó fi okó ẹ̀ tì, bí tó pa wọ́n tì. Ṣé bóun ló ń deny yẹn pé òun ò rí ẹ rí? Àìṣàrájí kudos to you, mo gbà fún ẹ jàre, ọmọ ni ẹ, mo like ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn. Ṣé bóun ni Àìṣàrájí ń sọ pé ló deny yẹn, ó deny ayé ẹ, ó deny yẹn gidi. Ó ṣàlọ́wọ́ ẹlòmíì lẹ̀ tí ó deny wọn, ó deny yẹn gidi. Bí ara àsìwà àti ẹlẹ́jọ́ ń gbé àwọn tó testify sí pé òun ló bá yẹ jẹ́. Àìṣà ò bá yẹ jẹ́ o. Gbogbo ẹni tẹ́ bá ń bọ́ Àìṣàrájí ìkànnì yín o. Ìkànnì yín kí lẹ̀ ń bu fún? Austin ló ní kó bá òun design ní láìfù òun bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti bá design láìfù ẹ̀ bó ṣe fẹ́. Kọ́sọ́ wọn wọ́ mi ò tó, má fi gọ̀ǹgọ̀ fa. Boston ṣe decide láti jẹ́ káyé òun rí nìyẹn. So you people should not blame Àìṣàrájí. Èmi gan lè deny irú ẹ̀. Ẹn táyẹ̀ ti làbàskẹ́ṣì. Níbo mo ti mọ̀ rí mi ò mọ̀ rí. Yes. Ọwọ́ epo ni Àìṣàrájí. Òun ló bẹ́ẹ̀ láyẹn. Ó tọwọ́ bẹ̀jẹ̀. Ó kọ́wọ́ inú ẹ̀jẹ̀. Ó ní wọn lọ́hùn níjẹ́ ohun jẹ̀jẹ̀ láyé òun. Yes. Àìṣàrájí ò ṣẹ̀ ẹ́. Kò ṣẹ̀ ẹ́ rárá. Ẹ̀yin èèyàn tẹ̀dẹ̀ ń bá Àìṣàrájí ò ṣẹ̀. Kò lẹ́bi. Austin ló fẹ́ káyé òun rí bẹ́ẹ̀ because ẹni tọ́lọ́hun kẹ́ni pẹ̀lú ìyàwó ẹ̀. Kúrú wọn gbà yẹn mo rántí gbogbo wọn gbà yẹn. Ọba náà máa ń pe Austin. Ọba wa di ìjòyè, ó tún di akọ́dà, kò tún jòyè mọ́. Akọ́dà lọ́sìn dì ní kẹyìn ayé. Torí abo, torí òbò, ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní èrò ẹ̀yìn, ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní ẹ̀yìn pátápátá. Who is Ìtẹ̀lẹ̀ níbi tí wọ́n wà ń gbà yẹn? Ó tẹ̀lẹ̀ ń sìn, he's a big boy. Big boy ní Ìtẹ̀lẹ̀ ní sìn because he's very hardworking. Ó wà hardworking. Ó ń tiraka, ó ṣàǹtí gbogbo ẹ̀, ó ń push ẹ̀, ó ń ṣe everything, ó ń push ẹ̀, ó wà okay. Look at you today. Look at you. I'm not saying pé bóyá Ìtẹ̀lẹ̀ ṣe ń tó dáa fún ẹ. Fine. Ó lè máa ṣe mí ìfẹ́ mọ́ tó wà láàrin yín. Mi ìfẹ́ mọ́ tó fàjà yín. But the point is, ọkùnrin tó bá ti fi ìyàwó àti ọmọ sílẹ̀ tó tẹ̀lé obìnrin míì lọ, ìgbẹ̀yìn ayé wọn bó ṣe máa ń rí ni. Ìgbẹ̀yìn ayé wọn bó ṣe máa ń ṣe kí ni? Bó ṣe máa ń rí lélẹ̀. So you people should stop blaming Àìṣàrájí. Àìṣàrájí bá deny yẹn, ó deny yẹn nìyẹn. Yeah, what the fuck is Austin? Austin tó dìnnà ìyàwó àtọmọ tó pa wọ́n ti ó pẹ́ bá bẹ̀rù ẹ níbodè olè òní gbé wọ́n máa dìnnà òun náà ni. Ṣé àwọn kan tó kọ̀ọ̀sì èèyàn kí èèyàn tó sọ pé ọmọ bíbí ọmọ tí wọ́n bí wá sílé ayé ó pa wọ́n tì àti ìyàwó àtọmọ kó tẹ̀ má ro kankan lásán ro tàn wọ́n mọ́ yẹn ó wá lè pa ìyàwó tì but má fi àwọn ọmọ yẹn ṣeré.
tí ìtẹ̀lẹ̀ bá tẹ̀lé obìnrin àwọn obìnrin kan wà Ọlọ́run má jẹ́ aṣàgbákò wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ pé tó bá ti kọlu Aisha Raji ayé èèyàn máa bàjẹ́ ni ìtẹ̀lẹ̀ òtẹ̀lẹ́rù yẹn ni lọ́nà ẹ̀ ṣe la kò síbi tí wọ́n ti kí ń kẹ́dì ìyálẹ̀ ẹ wo obìnrin balẹ̀ náà ń sọ fún yín títẹ̀lẹ̀ náà bá tẹ̀lérú ẹ̀ á ṣàgbákò orú obìnrin bẹ́ẹ̀ ayé tiẹ̀ náà bàjẹ́ yes ayé títẹ̀lẹ̀ náà máa bàjẹ́ ìtẹ̀lẹ̀ wo tí ẹ ṣe ni òtẹ̀lẹ̀ olórí burúkú obìnrin láyé tiẹ̀ ò ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ni ó sì ṣe ẹsẹ̀ gbé ni ṣé Aisha nìkan lódò ni àwọn tó dó pọ̀ náà àbí Aisha nìkan kọ́ lódò ìtẹ̀lẹ̀ wo obìnrin tẹ̀lé ni ṣèbọn ní kẹ́mi tí ó máa ń bú yẹn pé olóòórùn ni kinní kankan igbá kan àwo kan ó máa ń bú kẹ́mi tí ṣe bí kẹ́mi tí ló ti di big girl yẹn sí kẹ́mi sẹ́ẹ̀sì kẹ́mi tèmi nìkan tèmi lọ́ọ̀fù kú dání bí kẹ́mi nìyẹn ẹ wá náà ẹ̀ ń bú tẹ̀lẹ̀ níbi tó ẹ ní kó má dá sí á dá sí ibi tó ti ń jẹun nìyẹn olórí burúkú èèyàn ló máa ní kó má dìfẹ́ǹdì ẹ̀ tó ń bá ń jẹun lọ́dọ̀ ẹ̀ kó má bá tiẹ̀ jẹ́ kó má lè sọ̀rọ̀ kẹ́mi tí ò tí ì ṣe ń tó burú jù so Austin lọ bẹ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀ kán bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ olórí ni ẹ àmọ̀ ọ̀bọ̀ tó ti dá kọ́dà báyìí padà sẹ́yìn kó lọ bẹ ìyàwó ẹ àti àwọn ọmọ ẹ kọ́nà ẹ kó lè là dáadáa torí ẹni tó mọṣẹ́ ṣe ni ẹ ó wá torí abo ò bá yí ara ẹ jẹ look at where you are today you are nothing but nonsense now kọ́lọ́hún ọba kó túbọ̀ bá mi gbé ẹ padà sípò olórí thank you kọ́lọ́hún ọba kó bá mi dá ẹ padà kó bá mi gbé ẹ padà sípò kó dé ẹ padà sáyè ẹ ara ta máa ń sọ fún yín nìyẹn wọ́n á ní pé kẹwo obìnrin fẹ́ kẹwo gbá ṣe kẹwo àwo ṣe kó ṣe pé wọ́n ní kẹ má tẹ̀lé èèyàn olórí thank you but ẹ watch ọ̀wọ́n tẹ́ ń tẹ̀lé obìnrin mi bá sàbálẹ̀ báyìí ó tún jẹ́ èèyàn mọ́ láyé ẹ̀ tó máa fi kú bẹ́ẹ̀ ni so ẹjọ́ tẹ̀ ń ròyìn nísìnyí ó wà justify oníkálukú alájì agades thank you my love ó wà justify nǹkan tó rà wọ́n ní nǹkan tó bá kí nìkan ló máa hẹ̀ nǹkan tó rà ló ń jẹ Austin nǹkan tó rà ló ń jẹ ìwọ́ráyé ẹ̀ ó ń tòrò ó wá mú abo lọ balábo abo mi Adéṣọlá thank you wàá balẹ̀ abo mi ò tún jẹ́ èèyàn mọ́ láyé ó máa rin wowo níkẹyìn ayé ẹ̀ ni wàá dẹ̀ bá lóbìnrin mi tí ọ̀nà ẹ̀ máa là ní so ó dífá fún pé ọ̀nà tó ní kálukú gbà ọ̀nà títẹ̀lé gbà tiẹ̀ abo tóun tẹ̀lé abo alálùbáríkà ni àmọ́ abo tó sì tẹ̀lé abo ìbànújẹ́ ló tẹ̀lé kì í ṣe Aisha Raji nìkan ló bá sùn ìyẹn dẹ̀ ní òun ò mọ̀ rí kò bá òun sùn rí ọmọ ni ẹ jàre mú pé fún ẹ mo tọmọ ẹ fún ẹ ọmọ ni ẹ lọ́lá thank you ọmọ ni ẹ Aisha Raji mo like nǹkan tó ṣe yẹn ó bó lórí burúkú tó ló ń sọ yẹn ayé ẹ ti grossy ó ti rose ó bó lórí burúkú tó ìwọ́kọ́ ló kó Boston yes ìwọ́kọ́ ló kó bá òun ló kó bá rẹ̀ ó mú ìyàwó ẹ̀ ó mọ ọmọ ẹ̀ ó fi wọ́n lẹ̀ kíyàwó ẹ̀ má da kíyàwó ẹ̀ má jẹ́ èèyàn gidi kó jẹ́ èèyàn burúkú níyàwó ẹ̀ má wọ ọlá àwọn ọmọ ẹ̀ wọ́n ní àsìnrìn ọlọ́mọ ni bàbá yìí ó pàyàwó tí ẹ wọ́n láìka ọmọ yóò bọ́tọ̀ fún Aisha jẹ́ òní má ṣépè fún ọmọ mi mọ́ ìwọ ló mọ bí tẹ́tí jọ rà tẹ́tí jọ kú ẹjọ́ pẹ́ síbẹ̀ ẹ má ṣépè fún ọmọ tí mo bí ṣọmọ túmọ̀ ẹ̀ ṣá kọ́bìnrin tó ní confidence láti bọ́ ta pé àbó lórí burúkú ni ìwà àtẹ́tẹ́jọ́ ń dóra yín ni má ṣépè fún ọmọ mi ibi tẹ́tí jọ fẹ́ ni kẹjọ fi mọ́ ń bẹ̀ Ọlọ́run abẹ́ tọ́ ọmọ yẹn Jùmọ̀kẹ́ ò ní ṣàìsàn ò ní ràkóbá lórí ọmọ yẹn lágbára Ọlọ́run á dán ọmọ yẹn sí fún ẹ n tó máa fi ṣe ìyá bàbá fún wọn Ọlọ́run ò ní fi wọn ẹ lágbára Ọlọ́run thank you alájẹ rẹ thank you n tó máa fi ṣe ìyá bàbá fún wọn Ọlọ́run ò ní fi wọn ẹ Jùmọ̀kẹ́ ojú ò ní tiẹ̀ Ọlọ́run á bá mi lànà ẹni rere lágbára Ọlọ́run Austin tó bá mọ̀ ṣá ní pieces ibi tó wà chances ṣì wà fún ẹ go and pick it up and do the needful and go back to your normal life orí kan nìyẹn máa ṣe báyìí nìyẹn ní ṣerú ẹ̀ mọ́ láyé nìyẹn máa kábàámọ̀ pé òun ṣìṣe ó lè má jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ló ń bẹ ẹja ó lè jẹ́ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ ó lè jẹ́ ẹlẹ́dàá ìkan nínú àwọn ọmọ tí Jùmọ̀kẹ́ ń tọ́ pẹ̀lú ẹ lásìkò ńgbà yẹn tí Jùmọ̀kẹ́ ń fún lóúnjẹ tó ń róúnjẹ fún tó ń rómi fún lásìkò ńgbà yẹn ó lè jẹ́ kan nínú wọn lẹ́lẹ́dàá ẹ̀bẹ̀ ìwí tó mọ̀ so go and do the needful lọ bẹ̀bẹ̀ kó lọ túbà go and pick it from the pieces you put it down pick it up and do the needful kọ́nù ẹ̀ kó lè là tó wá gbé problem ẹ wá fẹ́ gbélé Aisha Raji lórí no you choose what you earn ìwọ ló nǹkan tó choose ló jẹ man Austin nǹkan tó choose ó ló ń jẹ yes ó ló ń jẹ nǹkan tó choose ló ń jẹ kíyàwó ẹ jẹ tọ́ọ̀gì kó jẹ gúgò gọ́bẹ tó bá lè manage àwọn ọmọ tó bí ẹlẹ́dàá wọn aṣáájú ẹ ayé á rí pé èèyàn dáadáa kò sí ẹni tó sọ̀rọ̀ ọmọ Jùmọ̀kẹ́ yẹn ní burúkú ní gbogbo ohun tí mo ti ń gbọ́ láti jọjọ́ kò sí ẹni tó ń sọ̀rọ̀ ọmọ Jùmọ̀kẹ́ yẹn ní burúkú wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní burúkú náà ó pàtì Aisha kọ́ ló bá yé ẹ jẹ́ o nǹkan tó choose láyé ẹ fi bàjẹ́ so má blame Aisha rárá ẹ fà Aisha lẹ̀ ó tún bọ́ síta ó ní àbó lórí burúkú ní òun ò rí ẹ rí ó náà ní HIV definitely òun náà ní nìyẹn ìyẹn ti ẹ̀kọ́ ní issue àìmọye káríà lọ́wọ́ yìí àìmọye tó ń gbérin gidi HIV is not a big deal anymore it's just like a gonorrhea now lẹ́bàá rẹ̀ nìkan yín lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ kakọ̀ yín HIV ò ní ìtumọ̀ mọ́ ìyáláyà àìsàn ó wà ní ayé ń sìn ìyáláyà àìsàn
ó wà ní ayé tó ju HIV lọ. HIV is just like àìkàwé àìní education àìwà lẹ́nẹ̀ ló ń ṣe gbogbo yín. Ẹni bá ní HIV ń sìn yìí wà láì nígbà tó ní gonorrhea ni. Ẹni tó ní HIV ó wà healthy ju ẹni tó ní cancer lọ. Cancer Ọlọ́run má jà mọ́. Ọlọ́run ọlọ́jọ́ ẹni má jà mọ́ tó ń jẹ́ cancer. Má fi kàn wá, má fi kàn ẹbí wa, má fi kàn táwa gan pàápàá. Ẹ wá ń parí HIV. Kí ló ń jẹ́ HIV? HIV is just a minor something now. Ayé àtijọ́ ló jẹ́ big deal. Mike Jordan àbọ̀bọ̀ tó ní America kò lè fún èèyàn mọ́, kò lè infect èèyàn mọ́ because ó ń lo oògùn ẹ̀. Kò lè infect èèyàn mọ́. Yeah, HIV is just like gonorrhea now, like just I have headache. Mo dẹ̀ ń lo mo ní high blood pressure. HIV is more like high blood pressure, diabetic worse ju HIV lọ. Tẹ́ ẹ̀ bá rẹ́ni fún yín ní mọ̀ ẹ lọ gba ìmọ̀. Diabetic ó worse ju HIV lọ because every time ló máa ní chronic ló máa ní crisis. High blood pressure it's just like bó bá lóògùn ẹ lásìkò ò ní problem. They are the same thing now. And tó bá ní HIV they are more or less like the same thing now. It's not a deadly something anymore. Àfi tó bá lóògùn ẹ ló máa bọ́ sí AIDS. So kẹjẹ kọ ẹ kọ́ra yín lẹ́kọ̀ọ́ kẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó wá ń sọ pé ó ní HIV my food. Ìwọ náà ní nìyẹn so kí ni big deal nínú yẹn. So àìsàrájì kọ́ ni problem ẹ̀ o. Ẹ̀yin tẹ̀ ń bọ́ àìsàrájì. Austin kó rẹ̀ lọ́ba o. Ẹ fi àìsàrájì lẹ̀. Ẹ sọ fún Austin kó lọ do the needful kó lọ bẹ ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀. Àti kan ìyá ìyàwó ẹ̀ gbogbo wọn kúrò wọn gbà ẹ̀ náà máa jọ ń ṣe fíìmù gbà ẹ̀ kó lọ bẹ̀ wọ́n. And again ìtẹ̀lẹ̀ kó fi ìtẹ̀lẹ̀ sílẹ̀. Gbogbo ayé kọ́ ni ó bá ṣoore fẹ́lẹ̀ ilé ni kò ṣú ọ̀pọ̀ ló máa dóore yẹn padà fún ẹ. Ìtẹ̀lẹ̀ ò ṣẹ́ títẹ̀lẹ̀ ò bá wo ibi tó wà bóyá ó ní tó ti gbọ́ pé kó ọ́ tó lọ kó má kó bá òun ló ṣe sá fún ẹ. Bẹ́ẹ̀ni and again olówó kì í ronú bíi tálíkà bíi sẹ́ẹ̀tì àwọn olówó náà ṣe jọ máa ń ronú ó sì level wọn mọ́ ó fèsì láìfẹ́ kí wọn náà build ara ẹ ìtẹ̀lẹ̀ build ara ẹ ni ó sì level wọn mọ́ ọlá dọjà ó sì level wọn mọ́ thank you ó sì level wọn mọ́ ó sì level ìtẹ̀lẹ̀ mọ́ ó máa rí ìtẹ̀lẹ̀ bíi threat ní nísìn ìtẹ̀lẹ̀ máa rí ẹ bíi nuisance ní nísìn ìtẹ̀lẹ̀ máa rí ẹ because level tí ìtẹ̀lẹ̀ wà ó ti kọjá ogún orí ìtẹ̀lẹ̀ gan fúnra ìtẹ̀lẹ̀ ò lè ronú bíi tiẹ̀ mọ́ bí wọ́n ṣe ń ronú sí wọ́n ronú ìròrí pé oríyàn kan betray what the fuck is betray kí ló betray lára ó betray ara ẹ ìtẹ̀lẹ̀ ò ronú bíi tiẹ̀ mọ́ ìwà máa rí ìtẹ̀lẹ̀ ní rí betrayer ọmọ before you know it if care is not taken ó tún lọ jù bẹ́ẹ̀ lọ ni so the best thing for you to do now is to go and pick it from where you put it down the pieces to cool go and pick it up go join it together so that you can bounce back on your leg gbogbo eléyìí tó ń ṣe àìsàn kan ní problem you are the problem of yourself wọ́n ní kò dictate rẹ̀ kó mọ ibi tó ti ṣe kó lọ yanjú ara rẹ̀ oníkálukú dẹ̀ ló níbi tó ti ń fẹ́ tó ti jẹun wọ́n yá tẹ̀lé ti débì kan wọ́n ti sọ fún pé bí ọ̀tí àdébì kankan mọ́ kó lè rọ́nú bíi tiẹ̀ mọ́ aláìtàn thank you my dear kò lè rọ́nú bíi tiẹ̀ mọ́ ìrònú oníkálukú máa yàtọ̀ this time around so that's how it is gbà mí bí mo ṣe sọ yẹn ẹ má bínú ọ̀nà tèmi mọ̀ pé mo lè fi sọ òní mo ti sọ yẹn ẹ̀yin tèmi ṣe wà dáadáa tábàárẹ̀ ni torí wọn ara tá à ń sọ náà rè ẹ̀rí wọn ẹ̀náyé wọn dùn ayé wọn ò dùn nǹkan ṣe wọn ìgbà tó sì pariwo rẹ̀ síta ń sìn ní gbogbo ayé mọ tó ń ṣe Austin àbí filter tẹ bá rí ojú ẹlòmíì bó ṣe yan jẹ tẹ bá rí ayé ẹlòmíì tẹ bá wọn pàdé eégún jọ bí ìṣọ̀lá o ìtọ́gbàlùwà kò ní parẹ́ láéláé ẹ ṣàmì kí n gbọ́ eégún wàá tún wo rẹ báyìí pé really ẹ wo eléyìí tí mo lọ tí mo pẹ́ yìí mo rí mú he ètè sọnù mo kọ́ ẹ̀kọ́ abáríwọ tó wà ń bí nílùú òyìnbó tó ń ronú pé o fẹ́ lọ jókòó sí Africa stop fooling yourself kò sí nǹkan kan bẹ́ẹ̀ anything West Africa is finished you can go to North Africa South Africa but anything West Africa write off kò sí nǹkan kan nílùú yẹn mọ́ àwọn tó bá kù tọ́lọ́run bá ṣe máa bá wa ṣe kọ́lọ́run bá wa yọ wọ́n nínú ibẹ̀ yẹn káwọn náà kó olùkù àwa dẹ̀ ní problem ara wa because gbogbo eléyìí tá à ń ṣe lórí TikTok Facebook kò jẹ́ ká mọ̀ pé kò jẹ́ kí ìjọba mọ̀ pé yà ń jẹ wá kò jẹ́ kí ìjọba mọ̀ pé nǹkan ṣe wá ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ìlú yẹn ti tọ́ Alhaji thank you ìlú yẹn ṣe kí ni ìlú yẹn ti tọ́ kò sí nǹkan kan bẹ̀ mọ́ o bọ́n ṣe fẹ́ parọ́ gbowó lọ́wọ́ ẹ bọ́n ṣe fẹ́ parọ́ ṣe léyìí bọ́n ṣe fẹ́ parọ́ ṣe tọ̀hún tẹ̀m̀bẹ̀lẹ̀kún ète irọ́ fake life lókùnlù yẹn o ẹni orí yóò dilé tó bá lówó ṣàmára property kọ́ máa fi rent gbọ́ pé ó fẹ́ lọ gbé bẹ̀
look for somewhere else. Look for somewhere else. Lọ sí ìlú mi nílùú Africa mi. Anything West Africa is done and dusted. I said it with my full chest. Anything West Africa is finished. You can go to North Africa, you can go to South Africa. To bá decide pé Africa won't be, o fẹ́ lọ relocate, to fẹ́ relocate sí Africa. You can go to North Africa, you can go to South Africa. But anything West Africa, ayé ti tán bẹ́ẹ̀, kò sí nǹkan kan bẹ́ẹ̀, irọ́ ló kún bẹ́ẹ̀ o. Àwọn ọmọ wa doni mukumu, ayé àwọn ọmọ ò dáa. Àánú abiyamọ ṣe mí. Àwọn ìyàwó ilé bọ́ọ̀ mu school ṣèṣì, kọ́ mu gbó wọn lè sùn. Because of pressure, tension. Everybody is frustrated. A lot of people are living corpse. A lot of people are depressed. Wà bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ bá kàn tẹ̀ lóhùn bá kò wá wò pé tó bá jẹ tó excuse me n tí mò ń bá fà láti gbà tí mo ti dé ní ìṣínú gbogbo ẹ̀ lẹ́nu mi abú ọkọ mi ò ní sọmọ nù ò ní tí ò ní tẹ́ ó ṣe bàbá mi ó kọ́kọ́ ní kọ́kọ́ lọ ṣe catering oúnjẹ oríṣiríṣi abú ó ṣe ọkọ mi ó ṣe ó jẹ́ kí n enjoy ibẹ̀ yẹn wá ti yàgò thank you very much ó ṣe ọkọ mi God bless you ó ṣe mo dúpẹ́ Ọlọ́run á túbọ̀ máa bá mi wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á máa bá mi kún ẹ lọ́wọ́ àṣírí ààbò ojú òní tiẹ̀. As I was saying, because mo ní crisis gan gbà tí mo lọ sí Naija mo ní crisis mo sick gan torí mo ṣe surgery níbi báyìí mi tí pé 1 year mo wá gbéra mo wá lọ sínú ooru gbogbo ẹ̀ wá parapọ̀ crisis yẹn ní agbára ọpẹ́lọpẹ́ ọkọ mi àbú gbogbo wọn lára mi they really take good care of me tó jẹ́ kí nǹkan kan ṣe mí ìyẹn ṣá ẹ jẹun ní tiẹ̀ ẹ ṣá lọ jẹun send everything kan ṣe oúnjẹ rẹpẹtẹ kan ṣe gbogbo ẹ̀ rẹpẹtẹ ṣé ẹ ti wà okay ṣé kò sí problem driver yín kọ́ ṣọ́ ti take care yín ṣọ́ ti ṣe gbá in fact ẹ bá mi kí wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátápátá wọn ẹ̀gbọ́n mi gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run àtúnlẹ̀ àtọ̀nà yín ṣe ojú òní tì yín o ọkọ mi God bless you ọkọ mi bó ṣe ń kó ebi ló ń kó gbẹ ló ń kó tọ̀ ló ń kó gbogbo ẹ̀ ọkọ mi God bless you you are 1 in million mi regret pé mo fẹ́ ọkọ mi you are a darling husband and God bless you my love ó ṣé mo dúpẹ́ o. As I was saying ìlú yẹn ti tán tẹ bá gbéra yín tẹ̀lé fẹ́ kúrò ní Canada America London France ẹ jẹ́ kí wọ́n ti wá sọ kinní kan fún yín tí ò yẹ yín ẹ̀yin èèyàn tẹ̀kù Nàìjíríà. Ẹ máa ń ronú lórí America Germany Canada London France irọ́ a lot of ìlú ló wà. Wọ́n ní ọ̀rẹ́ mi kan fún mi kíní ló ń gbé gbà yẹn South Africa yìí kí lorúkọ ìlú yìí o ṣá ló ń gbé ó ní supermarket ó ní gbogbo ẹ̀ kò sí nǹkan tí lady yóò ní Nàìjíríà oṣùwájú mi kọ́lé oṣùwájú mi ṣe many things ẹ máa sọ pé kí ló lọ ṣe nílùú wèrè yẹn ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń wá America ilẹ̀ ń wá London àìmọye ìlú tẹ́ lè lọ ẹ máa build ara yín ni so far tó bá ti rówó jẹun tó ti ráṣọ wọ̀ tó ti rí lẹ́gbẹ́ build ara ẹ níbẹ̀ àìmọye ìlú but problem ta ní a fẹ́ lọ London a fẹ́ lọ America ká America London gbogbo ẹ̀ ó ti cast nísìn kò sí nǹkan kan bẹ̀ mọ́ wọ́n ní àyàn sọ pé kò yí sí yóò bá wà Yẹ́sùfù Yẹ́sùfù àbú àtàwọn ní fẹ́ gbàbúrò ni o máa fún wọn ìwọ ló máa bí yẹn kì í ṣe mi Yẹ́sùfù Àjọkẹ́ Àdé. So àìmọye ìlú àwàdẹ̀lá kásìtì gbogbo kìíní àwa la bàlú ìjẹ́ àwọn ọmọ tó dẹ̀ṣẹ̀ dé yìí náà ba ìlú ìjẹ́ wọ́n bá bọ́ta I'm about to enter train now mo fẹ́ lọ wo mínísìn I'm in station I'm in train station I'm in kíní kan I'm in igbá I'm in awo ẹ bà gbogbo ẹ̀ jẹ́ n ta ara ń fa ewébò jẹ́ ẹ mú gbogbo ẹ̀ ẹ bàjẹ́ lọ́sọ̀kan òru kan ẹ sọ gbogbo ẹ̀ di yamayama wọ́n wá kásì wa débi wípé wọ́n wá dúró dè wá níbi tó yẹ kán ti dúró dè wá anyway wọ́n dúró dè mí o glory be to Almighty Allah thank you God èmi gba tèmi successfully wọ́n wá dúró dè yín níbi tó yẹ kán ti dúró dè yín look at yourself now. And then she content if you buy many things che Luku of Toronto Tunde of Chicago Lukman of London Kiniko of Chicago Kiniko of Maryland nte je oye ìdílé bàbá yín ni e de sọ gbogbo e de bá gbogbo e jẹ́ fún everybody débi wípé àwọn tí wọ́n fẹ́ wá látẹ̀yìn nísìn wọ́n rí bí gbà wọlé ìkà ni yín ẹ̀yin content creator ìkà ni yín ẹ bà nǹkan jẹ́ fún àìmọye àwọn èèyàn tó fẹ́ kúrò nílùú yẹn Ọlọ́run dẹ̀ máa dá fún gbogbo yín. But many things there. Kí ló dé? Torí ẹ fẹ́ gba owó lọ́wọ́ Facebook, ẹ fẹ́ gbowó lọ́wọ́ TikTok, ẹ fẹ́ gbowó lọ́wọ́ gbá. Ẹ jẹ́ tún yà níbì kan. Sálò, ọmọ mi ọkọ mi. Àwọn èèyàn ń bú Sálò. Sálò sọ̀rọ̀ jù.